Dugbedugbe. Ẹ kú ilé lọ́dẹ̀, mo gbàgbọ́ pé dáadáa tún ni mo bá yín. Lọ́hùn tó kọjá, abilékọ Kúdí pe ọ̀tẹlẹ̀múyẹ́ Tádé lórí aago gẹ́gẹ́ bí ọ̀rẹ́ rẹ̀ ṣe gbà á ní ìmọ̀ràn. Òun àti ọ̀tẹlẹ̀múyẹ́ Tádé jọ sọ àsọyépọ̀ bí ọ̀tẹlẹ̀múyẹ́ Tádé ṣe máa wá sí ìlú Òkè Ajé. Ọ̀tẹlẹ̀múyẹ́ Tádé náà dágbére fún ọmọọṣẹ́ rẹ̀ Àyọ̀ká. Ibi tí a bá ìtàn dé lọ́hùn tó kọjá nìyẹn. Ẹ jẹ́ kí a tẹ̀síwájú lórí apá kẹta. Ẹ máa bá wa ká lọ. Dugbedugbe. Ní ìlú Òkè Ajé, Kúdí jáde nínú ilé ìbánisọ̀rọ̀ kólóbó kan tó ń bẹ lẹ́bàá ọ̀nà. Ó wọ inú ọkọ̀ rẹ̀ lọ. Bí ó ti ń wa ọkọ̀ lọ, ló ń ronú bí òun yóò ṣe kó 10,000 jọ kí ilẹ̀ tó ṣú. Gbogbo owó tí ń bẹ nínú àpò ìkówósí rẹ̀ kò ju 7,000 lọ. Èyí ni ó ṣẹ́kù nínú owó ìdákọ̀mọ oṣooṣù rẹ̀ tí arówólò máa ń fún un. Bí ó ti ń lọ, ni èrò kan sọ sí i lọ́kàn pé òun ṣáà ní oríṣiríṣi góòlù àti ẹ̀gbà ọrùn olówó iyebíye. Jẹ́ kí òun ta mélòó kan nínú rẹ̀. Ó dá òun lójú pé òun yóò rí ju 3,000 lọ. Kíá, ó darí ọkọ̀ rẹ̀ padà. Ó ń lọ sí ọ̀nà ilé. Bí ó ti páàkì ọkọ̀ wọnú ọgbà wọn, ni arówólò bọ́ síta lórí bákóòlì. Ó ń wo Kúdí bọ̀ roro. Ó fẹ́rẹ̀ má sí iṣẹ́ tí kò sí ọmọ ọ̀dọ̀ fún nínú ilé tí Kúdí àti arówólò ń gbé. Bí Kúdí ti ń bọ́ sílẹ̀, ní ọmọ ọ̀dọ̀ kan súnmọ́ láti gba báàgì ọwọ́ rẹ̀. Kúdí kọ̀, kò jẹ́ kí wọ́n gba báàgì ọwọ́ òun. Ó ní òun kò ní pẹ́ jáde padà. Bí ó ti gbójú sókè tí ó rí arówólò, kíá ló fajúro. Ó gbémú sókè bí onígbéraga. Bí ó ti gùnkè tán tí ó súnmọ́ arówólò, ni arówólò kí i ní ìkí àbòsí pé, ẹ ǹlẹ́, ẹ káàbọ̀, sọ́kò òjèpo. Ẹ kúlé. Níbo lẹ wá ti ń bọ̀? bí arówólò ti béèrè ìbéèrè yìí ni Kúdí ti mọ̀ pé wọ́n ti ta arówólò ní olóbó. Irú olóbó tí wọ́n ta arówólò ni Kúdí kò mọ̀. Níbo lẹ rán mi? Kí lẹ lọ ṣe nílùú Olújìn? Ta lẹ lọ pè nílé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ẹ kò lè pè nílé tàbí láàrin ìlú? Àdàbà rẹ̀ ń pògèdè bẹ́ẹ̀ ni pẹ́yẹlé ò gbọ́. Ẹyẹlé tèmi gbọ́, títìrì ló ń tiri. Ẹ̀rù bà Kúdí. Kí ló dé tẹ̀ ń ṣọ́ mi ká? Ṣé n kò lè rìnrìn ẹsẹ̀ mi mọ́ ni? Wo Ògúnjìmí, ibi ó bá wù mí mo lè lọ. Ibi ó bá wù mí ni mo sì lè rìn sí. Ṣé wọ́n máa ń so ẹran mọ́ ẹran kí ìkọ́kọ̀ọ̀kan pa ni? Gbọ́ mi dáadáa o. Kò síbi tójú èmi arówólò kò tó nílùú Òkè Ajé yìí. A rí ọ nílùú Olújìn. Adébáyọ̀ pòórá lẹ́nu iṣẹ́ fún wákàtí 5. Ẹ tún ti níbi tẹ́ ti ń pàdé àbí? Ṣùgbọ́n tẹ́tí kò gbọ́ mi dáadáa. Ọjọ́ tí n bá gbá yín mú, gbogbo fúlenge rẹ yóò dópin. Bí Kúdí ti gbọ́ yìí tán, ọkàn rẹ̀ balẹ̀ pé àṣírí ìgbésẹ̀ òun kò tíì tú sí arówólò lọ́wọ́. Ó wo aago ọwọ́ rẹ̀, kò sí àkókò láti ṣòfò. Ọjọ́ ti ń rebi àná. Ó fi arówólò sílẹ̀ lórí ìdúró. Ó wọlé lọ palẹ̀ àwọn góòlù rẹ̀ mọ́. Lóòótọ́ lórí ju 3,000 lọ. Inú rẹ̀ dùn. Ó yára lọ sí ilé ìfowópamọ́ láti fi owó ránṣẹ́ sí Tádé. Dugbedugbe. Ní òwúrọ̀ ọjọ́ kẹta, Tádé dúró sí ọ̀gángan ibi tí Kúdí ní kí ó dúró. Tí ó bá ti bọ́ọ̀lẹ̀ nínú ọkọ̀ bàálù tí òun àti àpò ìléwọ́ rẹ̀. Bí ó ti ń wo aago ni ó ń wo àyíká. Láìpẹ́, ọkọ̀ ìjàpá kan páàkì síwájú rẹ̀. Ó ní, Ọ̀tẹlẹ̀múyẹ́ Tádé. Ta ló mọ̀? Èmi 10,000 ni. Tádé wọnú ọkọ̀. Ẹlẹ́yà tẹkọ̀ létí, wọ́n sì ń lọ. Fún ìṣẹ́jú bíi 16 tí wọ́n fi jọ wà nínú ọkọ̀ náà, wọn kò fọhùn kankan sí ara wọn. Ìmúra ẹlẹ́hà ni Kúdí mú. Èyí jẹ́ ohun ìfura fún Tádé nítorí pé ẹni tí òun bá sọ̀rọ̀ òun kò mọ̀. Ó ti ọwọ́ bọ àpò ìléwọ́ rẹ̀ láti gbáradì fún àìròtẹ́lẹ̀ nítorí pé nínú àpò yìí ni ìbọn ìléwọ́ rẹ̀ wà. Nígbà tí ó ṣe díẹ̀, ẹlẹ́yà darí ọkọ̀ kúrò ní òpópónà márosẹ̀. Ó dojúkọ ìletò kékeré kan tí ó súnmọ́ Òkè Ajé. Bí ó ti yà tán ni Tádé ní kí ó dúró. Ó yá, ó tó gẹ́. Kí ló ṣẹlẹ̀? Mo ní ó tó gẹ́. Tádé yọ ìbọn ìléwọ́ rẹ̀ síta, ṣùgbọ́n kò dojú rẹ̀ kọ Kúdí. Ìkíní, mo ní láti mọ ibi tí mò ń lọ àti ẹni tí ń bá mi sọ̀rọ̀. Èkejì, ìlú Òkè Ajé ni èmi àti ẹni tájọ pẹ́nu ọ̀rọ̀ sọ pé mò ń bọ̀ láti wá ṣiṣẹ́. Kí ló wá dé tẹ́ ẹ wá darí ọkọ̀ sí apá bí yìí? Bí o kò bá dá ọkọ̀ dúró,
ń dáná yá o. Tádé dojú ìbọn kọ Kúdí. Lọ́gán ni Kúdí gbé ẹsẹ̀ lé ìjánu ọkọ̀. Ó paná ọkọ̀. Ó tú jàlùbábà orí rẹ̀ dànù. Bí ó ti ṣe èyí tán, arẹwà obìnrin ni ó dì níwájú Tádé. Àwọ̀ rẹ̀ mọ́ lóló. Kò sanra jù. Bẹ́ẹ̀ ni kò gbẹ jù. Orí rùmúrùmú. Ẹyinjú rẹ̀ mọ́ lóló. Ó dáa náà, níbo ni kí n ti bẹ̀rẹ̀ gan-an? Ẹ jẹ́ kí a bẹ̀rẹ̀ báyìí. Kí ni orúkọ? Orúkọ mi ni Ìyáàfin Kúdí Ògúnjìmí. Ọkọ mi jẹ́ gbajúmọ̀ tó bẹ́ẹ̀ tí kò síbi tí mo lè rìn sí tí a kò dá mi mọ̀. Ìdí nìyẹn tí mo fi dá jàlùbábà borí pé mo lè bójú mi padà. Kí wá ní ìdí tí a ṣe yà sí ìletò yìí tí a kò ṣe wọ inú ìlú gangan lọ? Mo ṣe àlàyé ní ẹ̀ẹ̀kan pé ìlú mọ̀ọ́ká ni ọkọ mi ní Òkè Ajé. Ohun tí n kò ṣàlàyé ni wípé ọkọ mi ni mo pè yín wá láti wá bá mi tọpinpin ẹ̀. Ìdí nìyẹn tí n kò gbé yín lọ sáàárín ìlú nítorí pé wọn kò gbọdọ̀ rí àwa méjèèjì papọ̀. Níbo ni a wá ń lọ báyìí? Ọkọ mi ra ilé kan sí agbègbè yìí, kì í sì sábà wábẹ̀. Ó jẹ́ ibi tí ó jìnnà sí àárín ìlú. Ẹ̀ẹ̀kọ̀ọ̀kan ni èmi náà máa ń wábẹ̀ tí n bá fẹ́ rẹjú, ìyẹn tí ó bá gbà mí láyè o. Mo mọ̀ wípé níbẹ̀ láti lè sọ̀rọ̀ wa kúnná kí ẹ tó wọnú ìlú lọ. Bí wọ́n ti ń lọ, ó kù díẹ̀ kí wọ́n dé ibi tí wọ́n ń lọ ní Kúdí ṣàkíyèsí igi ràpàtà kan tí ó ti wó lulẹ̀ sí àárín méjì títì. Kí la máa ṣe báyìí o? A máa fi ẹsẹ̀ wa rìn, ibi à ń lọ ò jìnnà mọ́. Kúdí páàkì ọkọ̀ sẹ́gbẹ̀ẹ́ kan. Àwọn méjèèjì bọ́ sílẹ̀ wọ́n ń fẹsẹ̀ rìn lọ. Wọn kò rìn ju ìṣẹ́jú 5 lọ tí wọ́n fi dé ilé tí à ń sọ yìí. Ilé tí ó dá dúró sáàárín éékà ilẹ̀ 4 ni. Gbogbo àyíká rẹ̀ fẹ̀ lọ rẹ́rẹ́. Ó tilẹ̀ jọ wípé ẹnikẹ́ni kò sí níbẹ̀ nítorí gbogbo ewéko àti òdòdó ibẹ̀ ló ń rí ìtọ́jú. Tádé gẹ́gẹ́ bí atọpinpin, ó béèrè lọ́wọ́ Kúdí ìdí tí èyí fi rí bẹ́ẹ̀. Ọ̀sẹ̀ méjì ni àwọn ọlọ́gbà ilé wa máa wá ń tún bí ṣe. Kúdí ṣílẹ̀kùn, wọ́n wọlé. Ó ní kí Tádé jókòó, ó lọ bu omi wá fún un. Bí ó ti jókòó ló bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ní sísọ. Mo mọ̀ wípé ìyàlẹ́nu ni yóò jẹ́ bí n bá parí ìdí tí mo fi pè yín wá tán. Mo jẹ́ ọmọ ọlá. Inú ọlá ni a bí mi sí. Lóòótọ́ àwa 3 ni àwọn òbí mi bí, ṣùgbọ́n àwọn ẹ̀gbọ́n mi méjèèjì kú sínú jàǹbá ọkọ̀ òfurufú pẹ̀lú ìyá mi. Èmi nìkan sì ni ó kù fún bàbá mi láyé lọ́run. Bàbá mi ni gbajúgbajà oníkòkò alówólódù ni tí gbogbo ayé mọ̀ sí Àkàndé Owólabí. Nítorí a bí mi sí ilé ọlá, mi ò mọ ìlà tí owó kọ. Kò sí owó tí n kò lè ná, mò ń ṣe ayé bàlàbòlò. Bàbá mi gbìyànjú títí kí n má bàa ya kótílétà ọmọ, ṣùgbọ́n n kò gbọ́. Mo ya létí lápá ọmọ, mò ń náwó bí ẹlẹ́dà. Èyí iṣẹ́ n kò kọ́, èyí ìwé n kò kà dójú àmì. Bàbá mi tún gbìyànjú láti fi ojú mi sí òwò kòkó ṣíṣe. Mo ya gbójúlógún tó fi ra rẹ̀ fòṣìta. Mo gbọ́kànlé wo bàbá mi pé n kò lè tòṣì láíláí. Nígbà tí ó sú bàbá mi pè mí, ó ní kí n lọ mọ́kọ wá. Mo fárígá, mo ní mi ò tíì ṣetán, ṣùgbọ́n bàbá mi kò fi mí lọ́rùn sílẹ̀. Ó ní àfi dandan kí n lọ mọ́kọ wá. Mo bá bẹ̀rẹ̀ sí ń wọ́kọ kiri. Nígbà tí n kò rí ìfẹ́ òtítọ́ láàrin àwọn tí mò ń kó ká, mo pinnu láti wá ọgbọ́n dá kí bàbá mi lè fi mí lọ́rùn sílẹ̀. Nígbà tí mò ń sọ yìí, Wálé Ògúnjìmí tí ó sọra rẹ̀ di arówólò lónìí jẹ́ ọmọ iṣẹ́ bàbá mi. Bàbá mi sì fẹ́ràn rẹ̀ púpọ̀. Ni mo bá pè é, mo bá a sọ̀rọ̀. Mo ní kó jẹ́ ọkọ àfẹ́sọ́nà mi orí ahọ́n lásán kí bàbá mi lè fi mí lọ́rùn sílẹ̀. Ó gbà láti ṣe èyí. Mo bá fi lọ hàn bàbá mi gẹ́gẹ́ bí ọkọ àfẹ́sọ́nà mi. Kí ni mo ṣèyí fún? Làlàbọ̀rùn bá dẹ̀wù mọ́ mi lọ́wọ́. Kí n tó ṣẹ́jú pínrín lẹ́yìn oṣù díẹ̀, bàbá mi ní kí a ṣègbéyàwó. Mo bá fárígá. Mo ní n ò ṣe, ṣùgbọ́n arówólò bẹ̀ mí. Ó ní kí n gbà sí bàbá mi lẹ́nu nítorí àìsàn jẹjẹrẹ tí ń bá bàbá mi jà àti wípé tí n bá gbà sí bàbá mi lẹ́nu yóò múnú bàbá mi dùn gidigidi. Mo bá gbọ́ ọ̀rọ̀ arówólò rò. Mo ronú sí nǹkan tí arówólò sọ ni mo bá gbà sí bàbá mi lẹ́nu. Mi ò mọ̀ wípé inú ìdí ayérayé ni mo kóra mi sí. Kò pé oṣù kan tí a ṣègbéyàwó ni bàbá mi kú. Lẹ́yìn ikú bàbá mi ni mo mọ̀ pé gbogbo ogún bàbá mi ni a ti fi arówólò ṣọ́ fún mi gẹ́gẹ́ bí ọkọ. Tó túmọ̀ sí pé n kò lè dá nǹkan kan ṣe lórí dúkìá bàbá mi àfi tí n bá gbàṣẹ lọ́wọ́ arówólò. Lẹ́yìn ikú bàbá mi,
Mo ní kí oníkálùkù wá máa bá ìgbésí ayé rẹ̀ lọ ká tú ìgbéyàwó yìí ká. Ṣùgbọ́n Arówólò fárígá, ó ní àfi bí n bá máa lọ láì gba kọ́bọ̀. Lọ̀rọ̀ náà bá kùṣù bá mi lójú. Bí Arówólò ṣe ṣe eléyìí kò yé mi. Mo bá gbá a kámú. Ní ojú gbogbo ènìyàn, tọkọtaya ni wá. Ṣùgbọ́n láàárín èmi àti òun, ọ̀tá ayé òun ọ̀run ni wá. Ikú ń dẹ dẹ̀dẹ̀rẹ̀, dẹ̀dẹ̀rẹ̀ ń dẹkú ni ọ̀rọ̀ wa. Tádé mí kanlẹ̀. Kí wá ní ìdí gan pàtó tí ẹ fi pè mí wá síbí? Láìpẹ́ mo pàdé ẹni tí ọkàn mi yàn. Mo rí ìfẹ́ òtítọ́ nínú Adébáyọ̀. Iṣẹ́ olùkọ́ ní í ṣe ní iléèwé poli, ṣùgbọ́n kinní kan ba Àjàó jẹ́. Apá rẹ̀ gùn ju tán lọ. Píníṣín ni owó oṣù rẹ̀ fi gbéra ju owó ìdákọ̀ mú mi lọ lọ́sẹ̀. Àìmọye ìgbà ni èmi àti Adébáyọ̀ ti gbèrò pé kí a sá lọ nítorí wàhálà tí Arówólò ń fi ojú rẹ̀ rí. Ṣùgbọ́n pẹ̀lú ìgbésí ayé tí mo ti gbé dàgbà, mo kò nérò pé mo lè jìyà. Owó kékeré kò sì lè ká mi lẹ́nu. Owó oṣù Adébáyọ̀ kò lè ràn mí. Pabambarì ibẹ̀ ni wípé bí mo bá kọ Arówólò sílẹ̀ lọ́nà àìtọ́, gbogbo ogún mi ni yóò di ti Arówólò. Ìdí nìyí tí Arówólò fi ń ṣọ́ mi ká. Ó ń gbìyànjú láti rí ohun ìríra ká mọ́ mi lọ́wọ́ kí ó bá lè dàyàdé ogún bàbá mi. Tádé mí kanlẹ̀. Àní mo fẹ́ mọ ìdí tí mo fi wá bí gan-an. Kúdí dìde, ó ṣẹ́wọ́ sí Tádé kí ó tẹ̀lé òun. Kúdí síwájú, Tádé tẹ̀lé e lẹ́yìn. Wọ́n gba ẹ̀yìnkùlé jáde. Gbogbo ọgbà tẹ́ lọ rẹ́rẹ́. Láti ọwọ́ ẹ̀yìnkùlé ilé yìí ní jìnnà réré ni àwọn ilé kúnkùnkùn yìí wà. Kúdí nawọ́ sí ibi tí àwọn ilé wọ̀nyí wà yìí. Ìlú Òkè Ajé ni ẹ̀ ń wò lọ́ọ̀kan yẹn. Nínú ìlú yẹn, ilé bí 30 ni bàbá mi ní níbẹ̀. Ilé iṣẹ́ 16 àti ọkọ̀ lóríṣiríṣi. Mo ní láti yára wá nǹkan dìmú kí n lè gba gbogbo ẹ̀tọ́ mi padà lọ́wọ́ Arówólò. Bíi ti báwo? Ẹ ṣe níbi tí ẹ ti wọlé nìyẹn. Mo ní láti rí nǹkan gbá mo fi bá Arówólò jà. Mo fẹ́ mọ irú ikú gan-an tí ó pa bàbá mi. Tádé ṣe ń rí ibi tí Kúdí ń lọ báyìí. Ó fẹ́ mọ̀ bóyá Arówólò lọ́wọ́ nínú ikú tí ó pa bàbá òun, kí òun lè rí nǹkan so mọ́ ọ lẹ́sẹ̀ láti gba ẹ̀tọ́ òun padà. Kí ló mú yín ronú lọ síbẹ̀? Àti wípé àwọn àkíyèsí wo lẹ ṣe? Bí Kúdí ṣe fẹ́ lanu sọ̀rọ̀ ni ìró ìbọn kan dún. Tádé bẹ̀rẹ̀ mọ́lẹ̀. Ó ń forí pamọ́. Ó pariwo kí Kúdí bẹ̀rẹ̀ mọ́lẹ̀. Àfi gbì. Òkú Kúdí ló balẹ̀. Ọta ìbọn ti bà á ní ọ̀gángán orí. Ẹ̀jẹ̀ rẹ̀ sì bẹ̀rẹ̀ sí ní ṣàn ká gbogbo ilẹ̀ lẹ̀. Dugbedugbe.